nínú Tímótíù kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún ni Paul apostoli ó mú àmọ̀ràn ni àtàṣẹ ni ó mú sínú lẹ́tà kọ̀ọ̀kan sí bíṣọ̀bù Timothy. ṣé orí bíṣọ̀bù Timothy ìránṣẹ́ Ọlọ́run ni, ṣùgbọ́n ọ́nìkọ́dẹ̀ dàbí ọ̀gá rẹ̀ bí jíò kó ga sókè kọ́lọ́run gbélé lórí òun ni Paul apostoli. Nínú ìgbaniyànjú iṣẹ́ ìránṣẹ́ kì í ṣe ẹ̀mí Ọlọ́run máa ń kọ sí Paul apostoli kó bá dẹ̀ ti kọ sí náà ajá kan kọ síwé amúránṣẹ́ sí ìránṣẹ́ Ọlọ́run. Nínú ẹsẹ̀ mọ́ mẹ́rùnbá Timothy kínní orí kẹfà ẹsẹ̀ kẹtàdínlógún ọkọ síbẹ̀ gàdàgbà wí kìlọ̀ kó hàn ẹ̀ẹ́rà kan sẹ́yìn ẹ̀hàn ọ̀tọ̀ òkúlù kan yà ẹ̀ẹ́rà kan yà kọ́lọ́run fún láǹfààní kàn rí jájẹ kàn rí bù lókèlè ẹ̀ẹ́rà kan yà kò jẹ́ pé ọ̀ràn ó tún ga ju ti ẹ̀ẹ́rà yòókù lọ ẹ̀ẹ́rà kan kò jẹ́ pé ọ̀lẹ́ ó sọ ọ̀dẹ̀ lé ó sínú àṣùwọ̀n sínú ilé ìwé ó pamọ́ sí ẹ̀ẹ́rà kan yà kò jẹ́ pé ọlọ́rọ̀ táyé kò jẹ́ pé ṣé náà ṣàṣàṣàṣàṣà kàn tí mọ aṣọ èyí kàn wọ̀ jáde tàbí kàn tí mọ irú ọkọ̀ èyí kàn gbé lọ sí kò yẹ ibi kàn fẹ́ lọ sí ẹ̀ẹ́rà kan yà kò jẹ́ pé àti lọ́rọ̀ àti léó èṣù ṣòro rán ṣùgbọ́n kàn tí a na àti bí kàn á na sí gan lè là lórí ran Paul lórí ya ké sí Timothy o èsì bí kò dé èsù lù kò dé kò á rí èèyàn ọlọ́rọ̀ bá ṣabúlé gan ni wàá rán lọ́rọ̀ kan lébẹ̀ wàá rí mílíọ̀nìà kan lébẹ̀ bá ṣùlù nílá bá ṣe agbègbè èèyàn ọlọ́rọ̀ nínú ayé nínú ògbà kan bá ṣiṣẹ́ kí ọmọnìyàn bá ṣiṣẹ́ kàn ń ṣe làálàá kàn ń gbìyànjú ó di dandan kàn lé ó di dandan kàn lé ọ̀rọ̀ kí òru kìlọ̀ kò yẹ kí ṣe kò ṣe kàn mọ̀dẹ̀ ṣiṣẹ́ mọ́ ni àbí kí ó ran kí mo lé sí ni ṣòfin Ọlọ́run kéye ni lóhùn ọgbà kan jẹ́ pé ń ṣiṣẹ́ dandan ni èó yí ìyá ọ̀lẹ ṣùgbọ́n irú ìkìlọ̀ wò èèrà kan lọ́rọ̀ nínú ayé líbe ìkẹ́ kìlọ̀ kàn wí àárí àdán o wí èṣe pé ṣelikete rẹ̀ kàn ya yònyìn ya lọ wí àárògbà kan jẹ́ pé àdán o á ṣe ojú ọ̀nà rán torí bá kàn gbáradì ìkẹ́ kìlọ̀ kó yan ọlọ́rọ̀ ayé nítorí pé ayé kàyà àbí ògbàkúgbà ọ jẹ́ fún ògbà dẹ̀ lè kọjá ẹ lọ ìkẹ́ kìlọ̀ kó yan ọlọ́rọ̀ ayé kàn bá mọ̀ wípé ṣe lè pa agbára rán o kàn mú dé ipò kan yà ni àrìmọye ọ ní kẹ́ ṣe wàsálà àrìmọye ọ ní kẹ́ gbìyànjú àrìmọye ọ ní kẹ́ làkàkà àrìmọye ọ ní kọ́kọ́ kojú èyí kan kọ́ àrìmọye ọ ní gbẹ kòkó kò lé lọ́nà gbá ju èyí kì í fúnra rán ṣe kò jẹ́ pé hàn lọ́rọ̀ hàn lọ́lá ikọ̀ kìlọ̀ kó hàn wípé èṣe nípa agbára ran àbí nípa mímọ̀ ṣe ran lọ́mú dé ipò kẹ́yà ni kẹ̀dẹ̀ kìlọ̀ kó yan ọlọ́rọ̀ náà wí kàn rántí o wí ọmọgbà kan tòṣì ọmọgbà kan ṣe aláàrẹ̀ní ikẹ̀ kìlọ̀ kó yan ọlọ́rọ̀ títí débi yan ọlọ́rọ̀ náà kẹ́ ẹ gbọ́ mi lónìí wa kàn rí jájẹ kàn rí ṣẹ́kù kàn rí mú tọrẹ
kàn rí kó pamọ́ wí ọmọ ògbà kan ṣaláàrì ní kàndẹ̀mọ̀ náà wí erákọ ṣaláàrì ní lónìí náà ọ̀dẹ̀ yóò dé ọlọ́rọ̀ lọ́la ọ̀rọ̀ òkèlọ́ òun láà jẹ́ ọlọ́rọ̀ tòde òní ọlọ́rọ̀ ẹ lọ́lọ́ ẹ àmójú alẹ̀ kẹ́ ẹ máa kó èèyàn ẹ̀rá kẹ́ ẹ tì ní kẹ́ ẹ mú kọ́ àwọn mọ́lẹ̀ àbí kẹ́ ẹ tẹ́ńbẹ́lú erákọ ṣaláàrì tó kò ikọ̀ kìlọ̀ kó ìran ọlọ́rọ̀ ayé níbẹ̀ o wí àyè ò ní kété ohun kété àti pé ẹ sọ nìkan bá kò jẹ́ pé ọyọ ní kété ohun kété kẹ́nìté apapa rú nǹkan kò jẹ́ pé àní ikọ̀ kìlọ̀ kan wí kàn mọ́ gbéraga nínú ọkàn rẹ̀ kàn mọ́ jọkànràn gbéga sókè jù ikẹ̀ kìlọ̀ kan kàn mọ́ lágbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ rán àrímọye ní ti ṣe bá àkọjẹ́ pé àtẹ́wó àtọ̀rọ̀ ọjà òkulẹ̀ ikẹ̀ kìlọ̀ kan bí ayé oyún yíbìrí ìwọ kan jẹ́ pé kọ́ bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kàn ń fọn ya síwájú rẹ kàn ń ṣílẹ̀kùn ya kọ́ ọ̀rẹ́ dán ni kò jẹ́ pé àmú páńpẹ́ òfin táyé níbi àmú gbé ọ ọ̀rẹ́ dán ni ṣá ikàn kìlọ̀ kọ́ láti ṣe mú ìgbàgbọ́ rán sínú ibi kan léódé àti agbára rán lépa ti òṣùra ayé ikàn kìlọ̀ kó ìran ọlọ́rọ̀ ayé ìsinsin kí ọrọ̀ rán kí mọ̀ bá tàn án jẹ ọrọ̀ kò jù oníkọ̀yàn ní Kristi òun lọ lákẹ́ etí ṣùgbọ́n lẹ́yìn èyí ní kété òun yòókù kọlọ́run bá mú kó wá kó bá gbẹ́kẹ̀lé ọyọ̀ já òkulẹ̀ ọyọ̀ tàn án jẹ òun ló lórí ní kọ́wé ìjà dúró lé Kristi àpáta pé kété alẹ̀ òyòkù múrin kó kù wí èèyàn rẹ̀ ni ìkìlọ̀ kó ìran ọlọ́rọ̀ ayé níbẹ̀ wí kàn mọ́ gbé ọkàn lé ọ̀rọ̀ ìtàyé òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀rọ̀ Kristi Jésù fúnra rẹ̀ òun lọ́rọ̀ kẹ́yọ̀ jánikulẹ̀ kọ́ bá ti mọ̀tún mọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà àǹfààní lèyí lónìí o kó gbé òrẹ àtọ̀rọ̀ rẹ kó gbé sẹ́gbẹ̀ kan kó wí Jésù Olúwa ayé ọ̀nà ayé mi kó bá dẹ̀ ti ronú pọ̀ àdàkọ́ kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ó gbà gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọ́n di ọlọ́rọ̀ gidi láyé níbi àti lé ìjọba Ọlọ́run ire o.